Africa Content TV. Lójú ìyá ẹ̀ nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ni. Èjì ẹ̀bẹ̀ mi o, ẹ̀bẹ̀ èjì ẹ̀bẹ̀ mi òbínú bá òbí mi. Ẹ̀bẹ̀ èjì ẹ̀bẹ̀ mi òbínú bá òbí mi. Ẹ̀bẹ̀ èjì ẹ̀bẹ̀ mi o, ọ̀rọ̀ èjì ẹ̀ o. Ọ̀rọ̀
Thank you so much. Nítorí àsìkò.